báwo ló ṣe ń wọlé ẹni wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yín ìwé ìrìnnà yẹn lé wọlé bó ló ṣe ń wọlé sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbà wọlé ẹlẹ́ẹ̀lẹ́gbẹ̀ kó pọ́ìntì kan nìyẹn ẹni wọ́n freeze account yín ẹ̀ lè gbowó ó ní báwo ló ṣe ń ṣèjọba bàbá kọ́ olóòtú àgbàlagbà ni yín ṣùgbọ́n ẹ jẹ́ kágbà yín ó dánú o ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ púpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ láyé in tí wọ́n fẹ́ máa sọ tí wọ́n máa sọ tí wọ́n pé ayé mọ̀ gbọ́ pé ó wà lífàǹt ló fẹ́ máa sọ àgbà ní kọ́ olóòtú lóòótọ́ àìsàn máa kéré bàbá lẹ jẹ́ ṣùgbọ́n púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bi Sunday Igboho ti pọ̀ jù gbogbo wa lè mọ̀ pé Sunday Igboho mọ̀rọ̀ sọ mọ́jẹ̀sọ̀ náà mọ̀rọ̀ sọ. ọkàn àgbà ní ò balẹ̀ nítorí àkókò wa ẹ jọ̀wọ́ màá play fídíò kan fún yín láìpẹ́ yìí níbi tí Kọ́lá Olóòtú tí ó ti gbé olóyè Igboho tó ti pè wọ́n lórí fóònù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó olóyè Igboho náà ń sọ táwa parọ́ lókù gbogbo alamọ̀ yìí pé nípa ọ̀rọ̀ sísọ olóyè Májàsọ́lá púpọ̀ bẹ̀ kú díẹ̀ káàtó tó pọ̀ ṣùgbọ́n bàbá Kọ́lá Olóòtú tí olóyè Igboho bá sọ̀rọ̀ dáadáa kí wọ́n sọ̀rọ̀ dáadáa kí wọ́n ní onímọ̀ràn gidi Olódùmarè má jẹ́ kí Kọ́lá Olóòtú padà kó bá wọn Ọlọ́run má jẹ́ ó ṣekú pa wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà tó bá kù láti mọ ìntàbí wọn pẹ̀lú lẹ́wù tí wọ́n wà yìí nínú ọ̀rọ̀ yìí mọ̀ púpọ̀ yín ni ó ti gbọ́ ṣùgbọ́n àwọn kan bẹ jẹ́ wípé bẹ́ẹ̀ bá jẹ́ olùfẹ́ èèyàn lótìtọ́ mo fi Olódùmarè búra mo fi ọba tó ní mí tó ní ẹ̀mí mi búra lọ́dọ̀ gbogbo mo nífẹ̀ẹ́ Sunday Igboho púpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho ṣùgbọ́n àwọn kan bẹ jẹ́ pé wọ́n máa sọ pé ikú òkú nípa kíkanjú ikú odò nípò mọ̀ ẹ̀kú tí kò sí nàbẹ̀ ní inú abẹ́ rẹ̀ ṣùgbọ́n ó yẹ ká kíkanjú wọn ni ó yẹ kí ikú tó páyà àkókò káàkó ọmọ rẹ̀ kó ti tó gí sọ kí yóò máa yẹ̀yìn àgbàlagbà nígbà tí bàbá yìí pè yín lórí ẹ̀rọ tí wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ó kọ́ mọ̀ ìbàdàn lẹ́nu mi jù wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin náà padà gba fídíò yẹn màá fídíò yẹn ṣe parí ni èyí tẹ́mi fẹ́ sọ nípa wọn èyí tí bàbá sọ bóyá ó tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ ẹ padà lọ́mọ ẹgbẹ́ nípa yìí mo bẹ̀ yín ẹ bá mi gbọ́ fídíò yìí parí because lóòótọ́ la nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ kúkú ya o kò yẹ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ o kò yẹ kó jẹ́ wípé èyí tá a fẹ́ ṣe à ń bẹ lọ́n pé púpọ̀ sọ pé wọ́n ní ìdáfẹ́ nìkan jọ kan ó ní Yorùbá nation olóòlè wáyé ó ṣùgbọ́n Olódùmarè ló mọ ìgbà gbogbo ìgbà tí ó bá jẹ́ Májàsọ́lá pẹ̀lú ìdojúkọ tẹ́ ẹ ti ní láyé à ń bẹ lọ́n kọ́ lọ́n jó sojú yín ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yín yìí tẹ́ ẹ bá kíẹ́vù Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ni torí wípé ní bí ìtẹ̀ pé bá a ti kéré tó yìí à ń gbẹ́tẹ̀ kínní àgbẹ́lẹ̀ kejì àwọn tí wọ́n kọ́ ń ṣe púpọ̀ tó fi máa lágbára láyé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni láti bí interview ìgbàwọlẹ̀ ń gbàgbára yín lẹ̀ ìgbàwọlẹ̀ ń ṣe kínní kan tí kálukú wọn ń jábọ́ láì ṣe pé wọ́n ṣépè fún yín bàbá àwọn nǹkan yìí bá a ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n lẹ́yìn ẹ̀bẹ̀rù wọ́n ní nítọ́jọ́ nínú odúfà kan nígbà tí wọ́n pè é sójú ogun ìrìn kì í púpọ̀ yóò mọ̀ yá àwọn babaláwo akọni mẹ́wàá ti dúró dò nìkan olórí adúmọ̀ ó wá dira wọ́n wá dáfá ifá ní ògbọ́dọ̀ lọ ó dá ifá ló ògbọ́dọ̀ lọ ó lọ nínú òtún kan lọ́tún ìwòrì lọ́sì ń gbò dọ́hùn akọni mẹ́wàá tó ojú kò nìkan ó pa mẹ́rin nínú wọn àméjì tó kù sí pupa tẹ̀tẹ̀rẹ̀gí àwọ̀ ẹ̀bọ́n ọ̀nà dábò lórí adúmọ̀ jẹ́ tí ń lọ sógun wọ́n mọ̀ dákinu tẹ̀tẹ̀rẹ̀gí ọmọ dákinu gbogbo tó jálágbára alágbára ń bẹ lóòótọ́ babaláwo sì ń bẹ tó dájú ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Kwara àtàwọn ọ̀rọ̀ bòmíì tẹ́lẹ̀ ní wọn ètí ìyorúkọ yín kú nǹkan wọ́n pè yín ní wanted wọn èyí ó kọ kú o wọ́n ti ń ti ọ̀nà míì bọ̀ yín lórí ṣé kí n torí pé yín lè lágbára jù nílẹ̀ Yorùbá ni ẹ̀yin ni ẹ̀kọ́ lè lágbára jù o ẹ̀jọ̀ nítorí ọ̀rọ̀ tí ń bá sọ ìtọ́ bá bẹ́yìn tẹ́ jẹ́ vance wọn nínú